ìdílé oyè wọ́n fún gómìnà Adeleke ní gbèdéke ọjọ́ méje láti rọ Apetumodu tó ń ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà lóyè. Ìdílé oyè méjì pẹ̀lú àwọn afọbajẹ ní ìlú Apetumodu ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ ti fún gómìnà ìpínlẹ̀ náà Ademolaadeleke ní gbèdéke ọ̀sẹ̀ kan péré láti rọ ọba ìlú náà Apetu ti ìlú Apetumodu lóyè kó sì kéde àpèrè ọba ìlú náà gẹ́gẹ́ bí èyí tó ṣòfò kí wọ́n lè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yan ọba tuntun níbẹ̀. Àwọn aṣojú ilé oyè méjèèjì Aríbilé àti Fádémirókun wọ́n pe ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Apetumodu níbi tí wọ́n ti fi èrò wọn hàn. Bákan náà òmà ni wọ́n mà tún fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pé ó mọ̀ọ́mọ̀ ń fi ẹsẹ̀ falẹ̀ lórí ìgbésẹ̀ láti rọ ọba Joseph Olóyèdé tí wọ́n rán lẹ́wọ̀n lórílẹ̀‐èdè Amẹ́ríkà lórí ẹ̀sùn jìbìtì. Bá ò bá gbàgbé ọba Olóyèdé tó jẹ́ ẹni ọdún 62 ó mà di èrò ẹ̀wọ̀n lẹ́yìn tí onídàájọ́ Christopher Eboko tó mà rán lẹ́wọ̀n kó lọ́ọ́ fi aṣọ péńpé roko ọba fún oṣù 66. Wọ́n ló má jẹ̀bi ẹ̀sùn lílu jìbìtì pẹ̀lú ètò ẹ̀yáwó COVID-19 tí wọ́n gbé kalẹ̀ láti ṣèrànwọ́ fún àwọn olókoòwò kéékèèké tó fara káásá lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19. Ọmọọba Délé Oyèbádé tó ka ìwé àpilẹ̀kọ wọn lásìkò ìpàdé náà ó mà sọ wípé ìwé ìdájọ́ ilé ẹjọ́ náà tíjọba ń béèrè fún ó ti wà lọ́wọ́ àwọn sì ti fún ìjọba. Síbẹ̀ ìjọba ìpínlẹ̀ náà ó má kọ̀ jálẹ̀ láti jáwé sóbì yíyọ. Ó ní ìgbésẹ̀ yìí ó mà ta ẹrẹ̀ àti ìwọ̀sí sí àpèrè náà àti gbogbo ìdílé oyè nínú ìlú náà. A sì ń fún ìjọba ìpínlẹ̀ yìí ní gbèdéke ọjọ́ méje láti gbé ìgbésẹ̀ lórí ohun tí a ń béèrè fún kí wọ́n sì kéde sísòfò orí ìtẹ́ Apetumodu. Ó ní ìpèníjà ńlá ó ní ìlú náà ìmọ̀ ló máa ń kojú báyìí nítorí àwọn awuyewuye tó sọ̀rọ̀ mọ́ àga Apetumodu lọ́wọ́ yìí. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba kúrè yóò fi èrè ṣiṣẹ́ mi àti yín o. Àmín.